Ẹ kálẹ́ ní ibikíbi tẹ́ bá ti ń wò wá. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé tẹ́ ń bá pàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò Oore Ọ̀fẹ́ fún Ìyípadà. Mo fẹ́ fi àkókò yìí pè yín sí àjọ̀dún ìjọ wa ọdún kọkàndínlógún 19th year anniversary ní Faith Baptist Church l'Ógbómọ̀ṣọ́. Inú ó dùn láti rí yín tẹ́ bá láǹfààní àti fẹ́ darapọ̀ mọ́ wa. A fẹ́ ṣètò fún àwọn tó bá wù láti tẹ̀lé wa láti Ìlọrin lọ sí Ògbómọ̀ṣọ́. Àwọn tí ó gbé wa wọ́n gbé wa wá sí Ògbómọ̀ṣọ́, wọ́n sì tún dá wa padà. Ọjọ́ 5 oṣù kejì, Sunday àkọ́kọ́ nínú oṣù kejì, òun ni àjọ̀dún náà. Lẹ́yìn àjọ̀dún lọ́jọ́ Monday, ọjọ́ Tuesday, Wednesday, á bẹ̀rẹ̀ àjọ ńlá wa fún àwọn àlùfáà, àwọn pastors àti òṣìṣẹ́ ìjọ. Á bẹ̀rẹ̀ rẹ̀, yóò bẹ̀rẹ̀ ní àárọ̀ fún àwọn àlùfáà àti òṣìṣẹ́ ìjọ. Nírọ̀lẹ́ gbogbo ènìyàn la pè, aago 5 sí aago 7, òun la pè ní ìsọjí fún gbogbo ènìyàn. Tọ́lọ́run bá fún yín láǹfààní láti fẹ́ wá, láti fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ lè jẹ́ ká mọ̀, a lè ṣètò bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ wa, a lè bá àwọn mọ́tò wa tí ó lè wá gbé yín, tí Ọlọ́run yóò sì fi ràn wá lọ́wọ́ láti mú yín láti ìlú Ìlọrin wá s'Ògbómọ̀ṣọ́, á sì tún dá yín padà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti tún wà pẹ̀lú yín ní àṣálẹ́ yìí. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church. A dúpẹ́ fún ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. A gbàdúrà pé Ọlọ́run yóò mọ bá ẹni tiyín náà pàdé. Láṣálẹ́ yìí mo fẹ́ kẹ́ gbé bíbélì yín ibikíbi tẹ́ ẹ bá wà. Ẹ jẹ́ ká tún jọ darapọ̀ lálẹ́ yìí. Ẹ pe àwọn èèyàn láyìíká láyìídà ká jọ di alábùkún fún nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ láṣálẹ́ yìí. Lálẹ́ yìí ibi tá a ti fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìwé Jonah. A kà ní Jonah orí 2, a kà láti ẹsẹ̀ 1 sí 10. Jonah orí 2 ẹsẹ̀ 1 sí 10. Bíbélì sọ wípé nígbà náà ni Jonah gbàdúrà sí Olúwa Ọlọ́run rẹ̀ láti inú ẹja náà wá. Ó sì wípé èmi kígbe nítorí ìpọ́njú mi sí Olúwa, òun sì gbọ́ ohùn mi. Mo kígbe láti inú ipò òkú, ìwọ sì ti gbọ́ ohùn mi. Nítorí tí ìwọ ti sọ mí sínú ibú láàrin òkun, ìṣàn omi sì yí mi káàkiri. Gbogbo bíbì omi àti ríru omi rẹ̀ kọjá lórí mi. Nígbà náà ni mo wí pé a ta mí kúrò níwájú rẹ, ṣùgbọ́n síbẹ̀ èmi ó tún máa wo ìhà tẹ́ḿbìlì mímọ́ rẹ. Omi yí mi káàkiri, àní títí dé ọkàn. Ibú yí mi káàkiri, àfi koríko odò wé mi lórí. Èmi sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ àwọn òkè ńlá. Ilẹ̀ ayé pẹ̀lú ìdènà rẹ̀ wá yí mi ká títí. Ṣùgbọ́n ìwọ ti mú èémí mi wá sókè láti inú ibú wá, Olúwa Ọlọ́run mi. Nígbà tí ó rẹ ọkàn mi nínú mi, èmi rántí Olúwa, àdúrà mi sì wá sọ́dọ̀ rẹ sínú tẹ́ḿbìlì mímọ́ rẹ. Àwọn tí ń kíyè sí èké asán kọ àánú ara wọn sílẹ̀, ṣùgbọ́n èmi ó fi ohùn ìdúpẹ́ rúbọ sí ọ. Èmi ó san ẹ̀jẹ́ tí mo ti jẹ́, ti Olúwa ní ìgbàlà. Olúwa sì sọ fún ẹja náà, ó sì pọ̀ Jonah sórí ilẹ̀ gbígbẹ. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Àmín. Ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lálẹ́ yìí ó jẹ́ tó ní ṣe pẹ̀lú ìtàn Jonah. Ìtàn Jonah sì jẹ́ tó gbajúgbajà tí ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ wípé a mọ̀, kò fẹ́ sẹ́ni tí ò mọ̀ ń pa ìtàn Jonah. A mọ̀ wípé Ọlọ́run rán Jonah níṣẹ́ láti gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé, láti lọ wàásù fún àwọn ará Nénéfè, láti sọ fún wọn wípa ìdájọ́ Ọlọ́run tó ń bọ̀. Ṣùgbọ́n ó dùnni yéye pé Jonah ṣàìgbọràn sí Ọlọ́run, ó sì yàn láti wọ ọkọ̀ ojú omi tó ń lọ sí Táṣíṣì. Nínú ibi tó ti ń lọ ni ìjì ti bá ọkọ̀ ojú omi náà. Nítorí Jonah tó wà níbẹ̀, a rí pé àwọn ará inú ọkọ̀ ojú omi nílò láti ju Jonah sí inú omi. Ìgbà tó wọ́n jù sínú omi, a rí pé Ọlọ́run ti pèsè ẹja kan sílẹ̀ tó sì gbé Jonah mì. Inú ẹja yìí ni Jonah wà
tó ti bẹ̀rẹ̀ láti gba àdúrà. Ibẹ̀ ni mo fẹ́ ká wò lálẹ́ yìí nígbà tí mo pọ̀ àkórí ìwàásù mi lálẹ́ yìí ní àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ nínú àdúrà Jónà. Àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú àdúrà Jónà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, gbàdúrà wípé kẹ́ bùkún wa láṣálẹ́ yìí, pé kẹ́ ràn wá lọ́wọ́, kẹ́ ṣí wa níyè sí òtítọ́ yín, kẹ́ jẹ́ ká rí ẹ̀kọ́ kọ́ lé àkọ́tún tí yóò lè ran ayé wa lọ́wọ́. Ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú àdúrà Jónà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà ńbẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tí mo fẹ́ fi hàn wá tí àdúrà Jónà kọ́ wa, ó ní pé àdúrà Jónà kọ́ wa wípé Ọlọ́run sì bìkítà nípa wa bó bá tiẹ̀ wulẹ̀ jẹ́ pé a kùnà. Eléyìí la rí kà nínú Jónà àkọ́kọ́, nínú Jónà orí kejì ẹsẹ̀ kínní. Ó ní nígbà náà ni Jónà gbàdúrà sí Olúwa Ọlọ́run rẹ̀ láti inú ẹja náà wá. A rí pé Jónà ṣẹ̀sọ́ Ọlọ́run. Òun lọ́lọ́run fi jẹ́ kẹ́ja gbé jẹ. Àìwà ìgbọràn ló sún Jónà débi tó dé. Ṣùgbọ́n Bíbélì sì tún sọ fún wa wípé nígbà tí Jónà kùnà, ó mọ ibi tó yẹ kó pè, ó mọ ẹni tó yẹ kó bá sọ̀rọ̀, ó mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé. Ẹ̀ṣẹ̀ Jónà, ẹ̀ṣẹ̀ ìgbọràn tó ṣẹ̀, òun ló sún débi bíbára rẹ̀ nínú ẹja. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá ṣẹ̀ sọ́lọ́run tá a kùnà, a kì í mọ ibi tó yẹ ká padà sí mọ́. A wà mọ́ wọ́nà pé bí ìgbà tó dàbí ni pé ẹ wò ó, mo ti ṣẹ̀ sọ́lọ́run, ó kí n mọ wá forí jágbó kiri. Jẹ́ n kọ́kọ́ sọ fún ọ, ìtànjẹ Sátánì gan túnú. Ìtọ́lọ́run máa ń fẹ́ nu pé ìtí Sátánì máa ń fẹ́ nu wípé tó o bá ti ṣìṣe, tó o ti ṣẹ̀, mọ́ padà sọ́dọ̀ Ọlọ́run mọ́. Jẹ́ n sọ fún ọ, ní tó bá wù kó o ti gbégbèsè tó lè ti lòdì sọ́rọ̀ Ọlọ́run, Ọlọ́run sì ń sọ wípé èmi náà ni o lè tún ké pè gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Èmi náà ló tún lè padà sọ́dọ̀ rẹ̀. Jónà tètè kọ́ ẹ̀kọ́ yẹn, a sì rí kọ́nú ayé rẹ̀ pé Jónà kùnà. Ìgbà tó kùnà kò jẹ́ kí ìkùnà rẹ̀ kó lè kúrò lọ́dọ̀ Ọlọ́run, ó jẹ́ kí ìkùnà rẹ̀ kó tún lè padà sọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ìwọ náà ti gbégbèsè ìkùnà? Mo ń sọ fún ọ láṣálẹ́ yìí, Ọlọ́run sì tún bìkítà. God still cares about you despite your failure. Ọlọ́run sì ń wo pé kí ni mo sì fẹ́ kó o padà wálé ni. Ó fẹ́ tọ́ wa, ó fẹ́ ràn wá lọ́wọ́, ó fẹ́ yí ayé wa padà, ó fẹ́ ká tún padà wá láti máa gbọ́ràn sí lẹ́nu. Ṣé wò ti mọ sá kiri nítorí ìkùnà? Ìgbà mo ti kùnà lọ́dọ̀ Ọlọ́run, kò sí mọ́ ṣáàjẹ́ mọ́ forí jágbó kiri. O ò ṣe padà sọ́dọ̀ Ọlọ́run, kọ́lọ́run lè tún tọ́ ọ sọ́nà, kó tún lè tún ayé rẹ ṣe, kó lè ràn lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ kó gbé. A rí bẹ́ẹ̀ nínú ìwé ní ẹsẹ̀ 6 náà. Jónà tún sọ wípé èmi sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ àwọn òkè ńlá, ilẹ̀ ayé pẹ̀lú ìdènà rẹ̀ wá yí mi ká títí, ṣùgbọ́n ìwọ ti mú èémí mi wá sókè láti inú ibú wá, Olúwa Ọlọ́run mi. Ọlọ́run sì tún bìkítà ń pa wa, Ọlọ́run sì fẹ́ràn wa. Jónà sì mọ eléyìí, ó mọ tó yẹ kó ṣe. Tá a bá wo ẹsẹ̀ 2, ó ní ó sì wí pé èmi kígbe nítorí ìpọ́njú mi sí Olúwa, òun sì gbóhùn mi. Mo kígbe láti inú ipò òkú, ìwọ sì ti gbóhùn mi. Jónà mọ ibi tó yẹ ká pépè nígbà tá a bá kùnà. Ó sì sọ fún wa wípé Ọlọ́run gbóhùn òun. Bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ gbọ́ tiwa náà. Bó bá ti kùnà, Ọlọ́run sì bìkítà ń pa rẹ̀. Kí ló dé tó padà wá sọ́dọ̀ rẹ̀? Ẹ tún wo ẹsẹ̀ 4. Ẹsẹ̀ 4 bẹ̀ sọ pé ó ní nígbà náà ni mo wí pé ata mi nù kúrò níwájú rẹ, ṣùgbọ́n síbẹ̀ èmi ó tún máa wo ìhà tẹ́ḿbìlì mímọ́ rẹ. Ó mọ̀ pé òun ti ṣe ìgbésẹ̀ tó yẹ kó òun ti ṣì ẹsẹ̀ gbé. Ó mọ̀ pé a ti ta òun kúrò wájú Ọlọ́run, ṣùgbọ́n Jónà tún ní pé ọ̀dọ̀ rẹ náà ní ìtumọ̀ wá. Mo mọ̀ pé bí ìgbà tó Jónà sọ pé ẹ̀ṣẹ̀ ti ṣe ìyapa kúrò láàrin èmi àti Ọlọ́run, ṣùgbọ́n ta mo tún fẹ́ ké pè? Olórin kan sọ pé ta ló lè gbà wá tí Jésù ò bá gbà wá? Kò síbi tá a tún fẹ́ lọ, ọ̀dọ̀ rẹ̀ náà ní ká tún padà sí. Tó bá jẹ́ pé wọ́n ti kùnà, tó ti wò pé mo ti ṣẹ̀ sọ́lọ́run, mi mọ̀ tí mo lè ṣe mọ́, Ọlọ́run sì fẹ́ kó o padà wálé bíi Jónà. Ìdájọ́ tí Jónà ń là kọjá ìdájọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni, ṣùgbọ́n ó tún mọ ibi tó yẹ kó ké pé kàkà tí màá tún fi mọ́ sá kiri, tí màá tún fi mọ́ da wàhálà kó wàhálà, tí màá fi wá wàhálà kún wàhálà, jẹ́ wulẹ̀ padà sílé
kí n padà sọ́dọ̀ Ọlọ́run. Àdúrà Jónà kọ́ wa wípé Ọlọ́run bìkítà ń pa wa bó ti wù kí ajẹ́pà ti kùnà lọ́dọ̀ rẹ̀. Àkejì tàdúrà Jónà kọ́ wa ní pé àdúrà Jónà kọ́ wa wípé Ọlọ́run ní àmójútó, Ọlọ́run ní ìwòsàn fún àìlera wa. Ọlọ́run ní ìwòsàn fún àìlera wa. Tẹ́ bá wo ẹsẹ̀ keje Jónà, ó ní nígbà tí ó rẹ ọkàn mi nínú mi, èmi rántí Olúwa, àdúrà mi sì wá sọ́dọ̀ rẹ̀ sínú tẹ́ḿbìlì mímọ́ rẹ̀. Ọlọ́run nìkan ló ní ìlera, ló ní ìwòsàn fún àìlera wa o. Ó ní nígbà tó rẹ ọkàn mi, ọkàn rẹ lọ sọ́dọ̀ ta ni? Ọ̀dọ̀ Ọlọ́run. Toró nìkan ló lè bá ìlera wa pàdé. Ó nìkan ló ní ìtọ́jú tó péye nígbà tí ọkàn wa bá pa mi, tá a bá mọ tó yẹ ká ṣe mọ́. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n ti dé koríta pé mi ì tẹ̀ mọ́ tí mo lè ṣe mọ́, mo ti fọlọ́run sílẹ̀. Mi ì tẹ̀ lọ náà, mi ì lọ léèsì mọ́, mi ì ṣe nǹkan kan mọ́, màá dúró náà ni, ń mọ̀ ṣe tèmi kọ́lọ́ náà mọ̀ ṣe tiẹ̀. Wò ó mọ̀ jẹ́ kó bọ́ débẹ̀ yẹn. Èyí kọ̀yìn sọ́lọ́run. Ó ṣe padà sọ́dọ̀ Ọlọ́run kó sọ pé jọ̀ọ́ ràn mí lọ́wọ́, ìwọ náà mo lè ké pè, ìwọ náà ló lè gbà mí. Toró nìkan ló ní ìwòsàn, ló ní àmójútó fún àìlera wa. Nígbà tọ́kàn bá wá pa mi, òun ló lè ru wá sókè bíi Jóòbù, bíi Jónà. Ìgbà tọ́kàn rẹ̀ pa mi, ó mọ̀ pọ́lọ́run nìkan ló tún lè ràn sókè, ló tún lè ràn lọ́wọ́. Ó mọ̀ ẹni tó yẹ kó ké pè nígbà tí ẹ̀jẹ̀ pò ń gan ló tún ṣẹ̀. Ó tún mọ̀ pé Olúwa, ọkàn mi pa mi nítorí pé mi tiẹ̀ mo mọ̀ pé mi ò gbọ́ràn sí Ọlọ́run, mi mọ̀ gbésẹ̀ tí mo fẹ́ gbé mọ́, ṣùgbọ́n mọ̀ pọ́lọ́run lè lọ. Ẹ wo tí ó ní Sáàmù sọ nínú ìwé Sáàmù orí kẹtàdínlógún, Sáàmù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàlá. Ẹ wo ìntí Bẹ́ẹ̀lì sọ, Psalm 27 verse 13. Ó ní ṣùgbọ́n èmi gbàgbọ́ láti rí rere Olúwa ní ilẹ̀ alààyè. Ẹsẹ̀ kẹrìnlá sọ pé dúró de Olúwa kí o sì tújú ká, yóò sì mú ọ ní àyálé. Mo ní dúró de Olúwa. Ọ̀dọ̀ Olúwa náà la lè padà sí nígbà tó bá dàbẹ́ ni pé ọkàn wa pòrúurú, nígbà tó bá dàbẹ́ ni pé àmọ̀gbésẹ̀ tá a lè gbé mọ́, nígbà tó bá wá dàbẹ́ ni pé ọ̀nà dí mọ́ wa. Ìkàkà tí a fi kọ̀yìn sí Ọlọ́run torí tẹ́ṣù máa ń fẹ́nu. Àdúrà Jónà ó sọ pé ńgbà tí ọkàn wa tó bá dàbí pé kò ní ìlera mọ́, kò sí agbára mọ́, àmọ́ tá a fẹ́ ṣe, ẹ má jẹ́ kó jẹ́ akọ̀yìn sọ Ọlọ́run, ẹ jẹ́ ká tún súnmọ́ Ọlọ́run sí ni. Ṣe rí àpọ̀lọpọ̀ ìgbà míì, àwọn míì tó jẹ́ pé ìgbà wọ́n wò pé ọjọ́ òní tí ẹ lọ ṣọ́ọ̀ṣì ọkàn mi pàjákulẹ̀, ó dàbẹ́ ni pé ọkàn mi ò lókun, kò ní ìlera tó. Ọjọ́ yẹn gbà tí àwọn ọmọ ìjọ míì bá wá lọ bẹ̀ wọ́n wò tí wọ́n fún wọn ní in tó ṣẹlẹ̀ nínú ilé ìsìn, wọ́n mọ̀ ní mo pàdánù o, bóyá nǹkan yóò bá sì rú mi sókè. Lọ́pọ̀lọpọ̀ ọgbà èṣù ti máa ń mọ in tí ó jẹ́ ìbùkún fún wa. Ó ní èjẹ́ kó jẹ́ kọ́kàn wa gba okun láti fẹ́ gbégbésẹ̀ láti súnmọ́ Ọlọ́run láwọn àkókò kan. Ìgbà míì ó lè jẹ́ ńgbà tí Ọlọ́run fẹ́ mú àtúnṣe bá ayé wa, ó ní ọkàn wo mọ̀ gbà rẹ̀wẹ̀sì, ni ó mọ̀ gbà jákulẹ̀. Ọlọ́run ní àmójútó. A rí nínú àdúrà Jónà pé ìgbà tọ́kàn rẹ̀ gbà jákulẹ̀, ìgbà tó dàbẹ́ ni pé gbogbo ò fẹ́ lọ bó ṣe yẹ, ó ké pe Ọlọ́run toró òun nìkan òun ló lè mú àmójútó bá ọ̀rọ̀ ìjákulẹ̀ ọkàn wa. Ohun ẹ̀kẹta tí mo tún rí kọ́nù àdúrà Jónà ni pé àdúrà Jónà kọ́ wa wípé ká má ṣe sọ ìgbàgbọ́ wa nù. Pé ká má ṣe sọ ìgbàgbọ́ wa nù. Ẹ wo ní ẹsẹ̀ orí kejì yẹn, ẹsẹ̀ kẹjọ. Ó ní àwọn tí ń kíyèsí èké asán kọ àánú ara wọn sílẹ̀. Àwọn tí ń kíyèsí èké asán kọ àánú ara wọn sílẹ̀. Àdúrà Jónà ń kọ́ wa wípé kò sí ìrànwọ́, kò sí ìrètí tí ò àbá wà lọ́dọ̀ Ọlọ́run. Pé ànírètí, ànírànwọ́ tá a bá sá fún Ọlọ́run. Àwọn tó ń kíyèsí, àwọn tí ń kíyèsí èké asán kọ àánú ara wọn sílẹ̀, wọ́n ń kó bára wọn ni. Nígbà bá ń gbọ́ èké, kò sí nǹkan kan, ta ló ń sin Ọlọ́run? Ọlọ́run ló ń sin àwọn èèyàn. Ṣẹ́nìkan ń sin Ọlọ́run ni mọ́ ń lọ ṣọ́ọ̀ṣì jàre, mọ́ gbégbé ayé fọ́lọ́run jàre, ìgbé ayé wo ni? Ṣọ́lọ́run bí kìtà ni? Wo fọtí pàrònú rẹ, Ọlọ́run gan ló somi dọ̀tí wáìnì, fọtí pàrònú rẹ, èké asán ló ń kíyèsí. Ṣẹ́ẹ̀sì ní kí ni Bẹ́ẹ̀lì sọ pé wọ́n ṣe fúnra wọn? Ó ní àwọn tí ń kíyèsí èké asán kọ àánú ara wọn sílẹ̀,
wọ́n ń kó bára wọn ni. They are hurting themselves. When you think, oh, I can do it outside of the will of God, ó rànra rẹ lọ́wọ́, ó ń kó bára rẹ ni. Ó ń sọ pé àdúrà Jonah sọ fún wa wípé kò síbi tá a lè sá lọ ju wípé ká di ìgbàgbọ́ wa mú sí ṣinṣin ní ọ̀dọ̀ Ọlọ́run. Má jẹ́ kéṣù tọ́ ọ jẹ kó lé ọ dànù. Ó ní lọ́dọ̀ Ọlọ́run. Olórin kan ní mo ti rí bí tí mo lè sá sí nígbà ìdánwò àtìjì. Ọ̀dọ̀ Jésù nìkan ni mo ń lọ. Jésù nìkan lálábò mi. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bó bá tiẹ̀ jáfọ́ ọ̀fà rẹ̀ náà níbi ti Jonah, ọ̀dọ̀ rẹ̀ náà ló lè padà sí. Bó bá sì jẹ́ pé kì í ṣàfọwọ́fà tó lè sọ́gbà mo wo gbogbo ayé mi kò sí nǹkan kan mi ò gbégbé ayé ẹ̀ṣẹ̀ kí ló wá dé ọ̀dọ̀ ta náà látún sá lọ ọ̀dọ̀ rẹ̀ náà ni. Àdúrà Jonah kọ́ wa pé bó ti wù kó rí ọ̀dọ̀ Ọlọ́run náà ni ká padà sí. Nǹkan kẹta tí mo sọ níbí yìí ó ní pé àdúrà rẹ̀ kọ́ wa wípé ká má ṣe sọ̀gbàgbọ́ wa nù láti sọ pé ẹ wo mi ó tiẹ̀ ti sú mi jẹ́ mọ́ lọ bá èké asán jẹ́ mọ́ tẹ̀lé àwọn táwọn èèyàn ń sọ ní táwọn èèyàn ń ṣe jẹ́ mọ́ tẹ̀lé mi ìbìkítà mọ́ dúró de Olúwa. Bó bá jáfọ́ ẹ̀fà rẹ náà ni Ọlọ́run sì ń fẹ́ o padà wálé. Tó bá sì jẹ́ kí n ṣàfọ́ ẹ̀fà rẹ wò ó tún díjọ́ kan lónìí tí ìyípadà ó ba ayé rẹ. Ó tún díjọ́ kan lónìí tí ìgbọ̀tún ó ba ayé rẹ. Ó tún díjọ́ kan lónìí tí ìyanu Ọlọ́run ó ṣẹlẹ̀ nínú ayé rẹ. Má sá kúrò níwájú Ọlọ́run. Dúró pẹ̀lú ìgbàgbọ́ rẹ níwájú rẹ̀ pé olótìtọ́ ni Ọlọ́run ó mọ̀ bí ó ṣe san fún ọ. Àdúrà Jonah ẹ wo àdúrà Jonah ẹ jẹ́ n bọ́ sí kẹrin tó jẹ́ ìparí. Àdúrà Jonah ó kọ́ wa wípé kí a mọ̀ tẹ̀síwájú láti wo ojú Ọlọ́run fún ìjólótìtọ́ rẹ̀. Pé ká mọ̀ tẹ̀síwájú láti máa wo ojú Ọlọ́run fún ìjólótìtọ́ rẹ̀. Ẹ wo ẹsẹ̀ kẹwàá ìkẹsàn-án àti kẹwàá. Ó ní ṣùgbọ́n èmi ó fi ohun ìdúpẹ́ rúbọ sí ọ. Èmi ó san ẹ̀jẹ̀ tí mo ti jẹ́ tí Olúwa ní ìgbàlà. Olúwa sì sọ fún ẹja náà ó sì pọ̀ Jonah sórí ilẹ̀ gbígbẹ. Jonah ò tí ì rí ìdádúà. Jonah kò tí ì rí pé kẹja pọ̀ọ́lẹ̀ ní ẹsẹ̀ kẹsàn-án. Ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ sí mọ̀ wo Ọlọ́run pé torọ́ lọ ń jó lótìtọ́. Mo mọ̀ pé tó wù kó jẹ́ ìgbà mo ti padà sọ́dọ̀ rẹ̀ yóò ṣe tó tọ́ fún mi yóò ràn mí lọ́wọ́. Jonah ti ń jẹ́jẹ́ pé màá ṣe ẹ̀jẹ̀ mi. Ẹ mọ̀ pé kì í bọ́nú ẹja ní ẹsẹ̀ kan ẹ wo ẹsẹ̀ kẹwàá ẹsẹ̀ kẹsàn-án. Ó ní ṣùgbọ́n èmi ó fi ohun ìdúpẹ́ rúbọ sí ọ. Èmi ó san ẹ̀jẹ̀ tí mo ti jẹ́ tí Olúwa ní ìgbàlà. Ó ti ń dúpẹ́ nú ọkàn rẹ̀. Ó ti ń jẹ́jẹ́ pé Olúwa nígbà ń bá bọ́nu kíní màá ṣe ẹ̀jẹ̀ mi àti wọ́n ní ìgbàlà. Ó gbàdúrà tọkàntọkàn. Ó mọ̀ wípé lóòótọ́ òun ló ń ṣẹ̀ o ṣùgbọ́n mọ ibi tó lè sá sí. Ó sì ké pe Ọlọ́run. Ó sì tún ti ń sọ pé Olúwa mo mọ̀ pé màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí. Àdúrà Jonah ń kọ́ wa wípé ká mọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ ká mọ̀ tẹ̀síwájú láti mọ̀ wò ó fún ìjólótìtọ́ rẹ̀ tó olótìtọ́ lọ Ọlọ́run. Ó ń fẹ́ láti gbà wá padà. Kò fẹ́ ká ṣáko lọ. Ó fẹ́ kó bá jẹ́ pàtẹ́ tí wá ṣáko lọ. Ẹlẹ́ṣẹ̀ ni wọ́. Ó ní padà wálé ọmọ. Wá kò sí a lè gbádùn ayé wa nígbà tá a bá sá kúrò lọ́dọ̀ bàbá. Ibi tá a ti lè gbádùn ayé wa òun náà ni ọ̀dọ̀ bàbá. Ọ̀dọ̀ rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ wà. Ọ̀dọ̀ rẹ̀ ní ayọ̀ wà. Ọ̀dọ̀ rẹ̀ ní ojúrere wà. Ọ̀dọ̀ rẹ̀ ní ìrànwọ́ wà. Àìgbọ́ràn wa sí bàbá ìyà ni ó kó bá wa bíi Jonah. So jẹ́ sọ fún wa kò sí ọmọ Ọlọ́run tó bá jọ ọmọ Ọlọ́run tó ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ tó ti dọmọ Ọlọ́run kò sí bó ṣe fẹ́ gbégbèsè àìgbọràn sí Ọlọ́run tọ́lọ́ ò ní bọ́ wí. Bẹ́ẹ̀ni sọ pé ẹni tí Ọlọ́run fẹ́ràn ò ní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tó gbà. Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 9. Tó bá jẹ́ pé o ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ Ọlọ́run ó nà tó bá ṣẹ̀ sí yóò bọ́ wí. Ìdí tó sì fẹ́ ń bá wa wí kò ṣe pé láti lù wá pa. Ó ń bá wa wí pé ká lè padà sọ́dọ̀ rẹ̀ láti gbádùn rẹ̀ ni. Òun náà ni Jonah. Jonah ṣẹ̀ sọ Ọlọ́run. Ó ṣàìgbọràn. Ọlọ́run bá wí. Ṣùgbọ́n nù bá wí rẹ̀ kò wá fi pé mo gígùn ọkàn mi ò ṣe mọ́ gan. Kàkà bẹ́ẹ̀ ó tètè mọ̀ pé ibi tó yẹ kí n padà sí ni. Ó tètè gbégbèsè. Àdúrà rẹ̀ kọ́ wa ní nǹkan mẹ́rin tí mo ṣàlàyé lónìí.
tó jẹ́ pé táwa náà bá fọkàn sí a mọ̀ pọ́dọ̀ Ọlọ́run náà la lè dúró sí, òun nìkan ló lè ràn wá lọ́wọ́. Ẹ wo ẹsẹ̀ kẹwàá yẹn, ó ní Olúwa sì sọ fún ẹja náà, ó sì pọ̀ Jónà sórí ilẹ̀ gbígbẹ. Ìgbà tó gbàdúrà tó gbà, Ọlọ́run darí ẹja náà pípọ̀, ó tún bójú rẹ̀ Ọlọ́run pàdé, ó bá àánú Ọlọ́run pàdé. A lè gbọ́ Ọlọ́run gbọ́ nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́, Ọlọ́run èkúnò, Ọlọ́run mọ̀ bí ó mọ̀ bó ṣe máa ń fà wá mọ́ra nígbà tó bá ti ẹ̀jà pé aṣáko lọ. Bóyá wọ́n wá wà ń bí lálẹ́ yìí, ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run yẹn gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ìta fẹ́ kó o ní pẹ̀lú Ọlọ́run, ó ní ìbáṣepọ̀ ọmọ sí bàbá, kìí ṣe ìbáṣepọ̀ ẹrú sí Ọlọ́run. Ìbáṣepọ̀ ọmọ sí bàbá, ṣe rí ìbáṣepọ̀ ẹrú sí ọ̀gá kò ní nǹkan kan, torí pé Bíbélì sọ nínú ìwé mímọ́ rẹ̀, ó ní ẹrú ò mọ tí olówó rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n tó bá di ọmọ lọ́dọ̀ bàbá, bàbá ò fẹ́ fàyàn mọ́ra, bàbá ò lè lé ọmọ rẹ̀ dànù pé lọ kú dànù. Bàbá máa ń fẹ́ bọ́ ọmọ gbí ni tí ọmọ yóò fi yí padà kó lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn yòókù. Ìwọ náà lè dọmọ Ọlọ́run láṣálẹ́ yìí. Báwo lè jẹ́ ṣe ń dọmọ Ọlọ́run? Bíbélì sọ pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo wa la bí ń pa ẹ̀ṣẹ̀, gbogbo wa ni ẹ̀ṣẹ̀ wà lórí wa, àfẹ́ tí wọ́n bá bí ń ba ìpalòpọ̀ ọkùnrin àtobìnrin. Bíbélì sì sọ pé èrè ẹ̀ṣẹ̀ wa ó jẹ́ ọ̀run àpáàdì, ó nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Gbogbo wa la jogún ẹ̀ra rẹ̀ ẹ̀ṣẹ̀ yìí, gbogbo wa la èrè ẹ̀ṣẹ̀ sì tọ́ sí, gbogbo wa ló yẹ ká kú ikú yìí. Ṣùgbọ́n Ọlọ́run ò fi wá sílẹ̀ láti wọ́ ọ̀nà fúnra wa, ó rán ọ̀nà wá fún wa, ó rán Jésù Kristi láti wá jẹ́ ọ̀nà fún wa, láti fi ọ̀nà hàn wá. Bíbélì sọ wípé Jésù sọ pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè, ẹnikẹ́ni ò lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Jésù wá, ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa, ó san gbèsè ikú fún wa lórí àgbélébù, nítorí Bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Jésù san gbèsè ikú yẹn ká lè ní ìyà àìnípẹ̀kun. Ó wá ní ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyà àìnípẹ̀kun. Bíbélì tiẹ̀ sọ nínú ìwé Jòhánù orí 3 yẹn, ẹsẹ̀ 36, ó ní ẹni tí ó gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè, ó ní ẹni tí ò gbọ́ ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ìwọ náà lè jẹ́ kí ìbínú Ọlọ́run kó lórí rẹ̀ nípa gbígba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Kò sọ pé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo mọ̀ pé ó kú nítorí ẹ̀ṣẹ̀ mi, mo sì gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Ìwọ náà sì di ọmọ Ọlọ́run. Bíbélì ṣe sọ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 4, ó ní àwọn tí ó gbàgbọ́ la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwọ náà wá dọmọ Ọlọ́run, ọkàn rẹ ó wá balẹ̀ nínú rẹ̀. Ìwọ náà lè wá sọ wípé bàbá mo fẹ́ kó o gbọ́ tèmi. Ó lè képe bí Jónà ṣe képe. Bó bá tẹ̀ jẹ́ kó o ṣáko, Ọlọ́run ti ṣetán, ó pè ọ́ wálé. Tí wo bá tí ìmọ̀ gbà gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, tí wo bá ti gbà gẹ́gẹ́ bí olùgbàlà rẹ tó o ti gba ìtànjẹ èṣù láàyè, ó ṣe padà wá kó sọ pé Jésù Olúwa, dáríjì mi gẹ́gẹ́ bí ọmọ rẹ, ràn mí lọ́wọ́ láti wúlò fún ògo orúkọ yín. Gẹ́gẹ́ bí Jónà ṣe sọ ní ẹsẹ̀ 9, ó ní ṣùgbọ́n èmi yóò fi ohun ìdúpẹ́ rúbọ sí ọ, èmi ó san ẹ̀jẹ̀ mi. Jónà mọ̀ fi ara rẹ̀ sọ pé Olúwa mo ti padà yìí, ń wúlò fògo rẹ̀, tó ní mọ́ ṣe, tó ní wá ṣe, ń ṣe, ń ní ṣe tó fẹ́ mọ́. Ìwọ náà lè padà wá kó sì gbádùn Ọlọ́run. Bóyá o ti ṣèpinnu kan àbó mìíràn, àbó fẹ́ mọ̀ràn lọ́tún lósì lọ ní ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run, o lè pè wá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0708-242-8527 0708-242-8527 tàbí 0705-530-7492 0705-530-7492. A ṣetán láti gbé ìpè rẹ àti láti jẹ́ ìbùkún lọ́nà Ọlọ́run tí yóò ràn ọ́ lọ́wọ́ láti ran ayé rẹ lọ́wọ́ láti súnmọ́ Jésù sí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé, àlàáfíà fún mi. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú.
kálẹ́ ní ibikíbi tẹ́ bá ti ń wò wá. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé tẹ́ ń bá pàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò Oore Ọ̀fẹ́ fún Ìyípadà. Mo fẹ́ fi àkókò yìí pè yín sí àjọ̀dún ìjọ wa ọdún 19th 19th year anniversary ní Prayer Baptist Church l'Ógbómọ̀ṣọ́. Inú ó dùn láti rí yín tẹ́ bá láǹfààní àti fẹ́ darapọ̀ mọ́ wa. A fẹ́ ṣètò fún àwọn tó bá wù láti tẹ̀lé wa láti Ìlọrin lọ sí Ògbómọ̀ṣọ́. Àwọn tí ó gbé wa wọ́n gbé wa wá sí Ògbómọ̀ṣọ́, wọ́n sì tún dá wa padà. Ọjọ́ 5 oṣù kejì, Sunday àkọ́kọ́ nínú oṣù kejì, òun ni àjọ̀dún náà. Lẹ́yìn àjọ̀dún lọ́jọ́ Monday, ọjọ́ Tuesday, Wednesday, á bẹ̀rẹ̀ àjọ ńlá wa fún àwọn àlùfáà, àwọn pastors àti òṣìṣẹ́ ìjọ. Á bẹ̀rẹ̀ rẹ̀, yóò bẹ̀rẹ̀ ní àárọ̀ fún àwọn àlùfáà àti òṣìṣẹ́ ìjọ. Nírọ̀lẹ́ gbogbo ènìyàn la pè, aago 5 sí aago 7, òun la pè ní ìsọjí fún gbogbo ènìyàn. Tọ́lọ́run bá fún yín láǹfààní láti fẹ́ wá, láti fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ lè jẹ́ ká mọ̀, a lè ṣètò bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ wa, a lè bá àwọn mọ́tò wa tí ó lè wá gbé yín, tí Ọlọ́run yóò sì fi ràn wá lọ́wọ́ láti mú yín láti ìlú Ìlọrin wá s'Ògbómọ̀ṣọ́, á sì tún dá yín padà.